Why shepherds watch their flocks by night, or seated on the ground? The angel of the Lord came down, and glory shone around. Sweet chiming Christmas bell. Sweet chiming Christmas bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. Fear not, he said, for mighty prayer assist their troubled mind. The tidings of great joy I bring to you and all mankind. Sweet chiming Christmas bell. Sweet chiming Christmas bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. To you in David's town this day is born of David's line. The Savior who is Christ the Lord, and there shall be their sign. Sweet chiming Christmas bell. Sweet chiming Christmas bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. All glory be to God on high, and to their heartbeat beats. Who will henceforth from heaven to men, begin and never cease. Sweet chiming Christmas bell. Sweet chiming Christmas bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. The cherubs on the heavenward way. Sweet chiming bell. Ó yàtọ̀ ó ga jù bẹ́ẹ̀ lọ ọkọjá bìkíáfù ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí ẹ kú ọjọ́ mẹ́ta ṣé tá a bá ríra tó bá pé ọjọ́ mẹ́ta á ní ẹ kú àti làákìrá ẹni ẹ kú àti o ṣáàfíà lẹ́wà gbogbo lé ń kọ́ ẹ kú àtijọ́ ṣé dáadáa ni ẹ lẹ́ẹ̀rí wa lórí ètò lánàá ẹ rí wa ń jọ Friday náà ẹ mọ̀mọ̀ bínú ọlọ́jà díẹ̀ ni ọlọ́jà díẹ̀ ni à ń ṣe àwọn nǹkan kan lórí ẹ̀rọ wa ni òun ló fà á ṣùgbọ́n adúpẹ́ pé a ti padà sórí ètò ó wá dùn sí ni ó ń da sí ni ó tún dáa ju tẹ́lẹ̀ lọ ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí
mo ní a ti dé sórí ètò wa ètò yìí nìṣọwọ́ ń yá lónìí láti Dayo Agboola rédíò TV ètò tòní lórí kí là ń ṣe lé lórí night of 1000 praises ni ẹ rí i pé ó ti wọlé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ńgbà kan la ló kó oṣù mẹ́ta ńgbà kan la ló kó oṣù méjì ńgbà kan la ló kó oṣù kan alókọ̀ọ̀sẹ̀ mẹ́rin ọkọ̀ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ tí ń bọ̀ ní o sátidé tá a mú lẹ́yìn sátidé ìjọ márùn-ún òní kò pọ́sẹ̀ méjì gan mọ́ báyìí night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn mọ́lọ́mọ àkọjá be careful ẹ wo àwọn olórin lóríṣiríṣi náà ń bọ̀ ńbẹ̀ wọ́n ti sọ pé dandan àwọn ń bọ̀ and it is compulsory pé máa wá lóòótọ́ yes kẹ̀ night of 1000 praises ni àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn ẹ wò ó ẹ má àwọn ọmọ yín wá ẹ sọ fáwọn ọ̀rẹ́ yín ẹ jẹ́ kán wá síbẹ̀ ẹ jẹ́ wá pàdé bàdà kérésì ẹ jẹ́ wá gbọ́ orin látẹnu àwọn òṣèré látẹnu àwọn òkọrin látẹnu àwọn ẹni ọ̀wọ̀ ẹ wò ó lórin mẹ́wàá náà ti sọ pé àwọn ń bọ̀ àwọn bíi márùn-ún tó ti wá bá mi lẹ́yìn wọn láwọn ń bọ̀ pé àwọn ò tiẹ̀ fẹ́ kórúkọ àwọn hàn lórí pósítà ni wọn láwọn ń bọ̀ yẹ́sìkẹ́ lẹ́bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ọmọ àkọjá bẹ́ẹ̀ bàbá wa Rẹ̀mí Adérójú ń bọ̀ o Délé Thomas ń bọ̀ bàbá Ìdínòbù ń bọ̀ Tósìn Oyè Ọláyẹyẹ ń bọ̀ Mary Akínbóyè ń bọ̀ John Ìníọ̀bọ̀ngì ń bọ̀ mọ́sàpá lórí mọ́sàpá Gideon Ọládìpúpọ̀ ń bọ̀ mọ̀mọ́ wa Rútù Àpáta ń bọ̀ bàbá wa Máyọ̀wọ́ Ọ̀jọ́ ọmọ wọn ń bọ̀ ẹ wò ó bọ́túmọ̀ ọmọ gbàlejò lọ́ọ̀dì 21st of December ẹ̀bùn ọ̀fẹ́ fún tọmọdé tàgbà bàbá kérésì ó wà ń bẹ̀ oúnjẹ ọ̀fẹ́ ni ohun mímu náà ọ̀fẹ́ ni mo ní ẹ̀tẹ́ wá fẹ́ bá a ní àpínpín inú nǹkan yìí tẹ́ wò pé ẹ fẹ́ fún wa lẹ́bùn àyè wà o ẹ fẹ́ fún wa lẹ́bùn ni ẹ fẹ́ gbé nǹkan mímu wá nǹkan jíjẹ wá ni àbẹ́ ẹ fẹ́ fún wa lówó àyè wà torí àmọ́ nǹkan tá a fi ń sẹ̀yàn yẹ́sìkẹ́ gbogbo yín náà lápẹ́ o yìí tẹ́ bá rí pẹ́ lè ṣe ń bẹ̀ ẹ̀yẹ́ yà ti pe nọ́mbà yìí 443-760-8578 tàbí kẹ́ ẹ pé 443-653-4434 àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn alẹ́ ẹgbẹ̀rún ìyìn yẹ́sìkẹ́ night of 1000 praises ní on the 21st venue is 10710 that's 10710 Madersville Road Randastar MD 21133 ibẹ̀ ló ti máa ṣẹlẹ̀ àníkàdá ìkéde bò ó kàdá bò kó dùn ni ẹ lórí ètò yìí òun náà la máa dà síta ẹ rí i pé àwọn onímọ̀ tí ń pè látẹ̀kan orin kérésìmesì ni orin ọdún orin kérésìmesì òun là ń play yẹ́sìkẹ́ ọdún ti bẹ̀rẹ̀ náà nù àbí ọdún ti bẹ̀rẹ̀ ọdún kérésìmesì ti bẹ̀rẹ̀ náà nìyẹn yẹ́sìkẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá mo rí yín o ẹ ṣeun ẹ ní tẹ́ ẹ ní tí ẹ ní bàjẹ́ ẹ ní dànù yẹ́sìkẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá lé ẹ máa bá a ṣe watch party ẹ jẹ́ káwọn èèyàn máa wò ó lọ́tún lọ́sì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ máa bá wa wò ó come on enjoyment ẹ̀ night of 1000 praises ní on the 21st of December 2019 Babalonta production àti Dayo Agboola rédíò TV àwọn náà gbé wá pẹ̀lú àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń join wa yẹ́sìkẹ́ lombia yẹ́sìkẹ́ kédìkẹ́ eléyìí ní 10th edition tá a máa ṣe 9th edition ní kẹsàn-án rú ẹ̀ tá a máa ṣe léyìí ẹ̀yin tẹ̀ wá bí ti last year náà a mọ̀ pé enjoyment ẹ̀ a tún máa enjoy ìtọ́jú ọdún yìí o torí pé it's getting better things are getting better for the Lord is on the throne things are getting better òun náà tún rèé advertisement ẹ̀ náà tún rèé ẹgbàá ló lọ bẹ́ẹ̀ jùsùlẹ̀ kó lọ lẹ́sìkẹlẹ̀bọ̀. Kérésìmesì tó máa dé o ẹ̀yin ènìyàn ẹ yọ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ fi jó sí o ẹ fi jó sí ẹ yọ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ fi jó sí o ẹ fi jó sí.
sí kérésìmesì tún ti dé ẹyọ ẹrìjọ́sì ẹfijọ́sì òsọdún ní mẹ́lẹ́ ayé yìí tó dàbí ọdún kérésìmesì nítorí ìdí èyí náà la ṣe ní káwa náà ó ṣe káfíyìn olúwa ẹ̀wọ̀n náà lọ́dún tó wà lópin ọdún tí ń bẹ lópin ọdún tí ń bẹ níbẹ̀rẹ̀ ọdún kérésìmesì ọdún alárinrin ẹ̀yin gan tiẹ̀ mọ̀ ẹ́ rí ìdíhé à rúùtù ọládé adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ wọ́n ní I am spelling Christmas bẹ́ẹ̀ ni kérésìmesì ti ń rùn sọ́bójíkà I can see you God bless you Samuel Deji olókè sùsì mo rẹ́yìn náà o mọ́mí wa dọ́kàsì adébọ̀gùn mo rí yín ẹ kú àbọ̀ dáre àbáyọ̀mí ṣàfíà lẹ́wà philip ọkùnrin onílù yìí mo rí yín o ẹ kú àbọ̀ ẹ wò ọdún tá a fẹ́ mú yìí yọ yàbò ọdún yìí ó mìíràn gèdè pèrègèdè láòyè kérésìmesì ti dé àní ẹ ṣáà má gbàgbé o ẹ má gbàgbé night of 1000 praises àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn ẹ má gbàgbé ẹ̀ night of 1000 praises lọ́ọ̀dì 21st ní o 21st of December níjọ́ sátidé aago 5 ìrọ̀lẹ́ ni ẹ jẹ́ á pàdé bẹ́ẹ̀ 10710 àdírẹ́sì nù 10710 Mariusville Road Radisson MD 21133 ẹ jẹ́ á pàdé bẹ́ẹ̀ ó máa kọjá bìkíáfù ó máa latọ́bọ́gí mo sọ fún yín pé àwọn olórin lóríṣiríṣi náà ń bọ̀ ńbẹ̀ lé tàríbà ká tàríbà yá Adémọ́lá J Thomas mo kí yín o Muideen Àyànkúnlé àwọn bàbá ló ń tábò ni àwùnàdé ẹ kú àbọ̀ sórí ètò ẹ wo táyé parí ètò orin kérésìmesì orin Christmas carol tá a ṣe jáde láti iléeṣẹ́ wa láti bàbá ló ń tà digital studio òun la máa play fún yín tẹ́ ẹ bá fẹ́ kọ́pì ẹ̀yin ẹ kàn sí mi ẹ pè mí lórí nọ́mbà yẹn lẹ́yìn bá fẹ́ kọ́pì àwọn orin tẹ́ ń gbọ́ yìí á fún yín sí díẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ẹ gba ìwé ìfún eléyìí èèlè bú sàrí kàlígàgà. Of Oriental, bearing gifts to traverse afar, field and fountain, moor and mountain, following yonder star. Oh, star of wonder, star of night, star with royal beauty bright, westward leading, still proceeding, guide us to the perfect light. Royal beauty bright ìgbà kérésì náà làwọn yẹn náà máa ń wà ìlú àwọn star tó kàn máa ń yọ anyhow tí ń yọ yọkúyọ àwọn star tí wọ́n bẹ̀bẹ̀ scout tí wọ́n wá mú nínú brigade rọ́ nígbà kérésìmesì ní star ilé máa ń yọ star tó ga èèlè bò sáré à. Star of wonder, star of night, star with royal beauty bright, westward leading, still proceeding, guide us to the perfect light.
Royal Beauty Bride alẹ́gẹ́ Sherifat mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o Sisi Sherry ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta ṣáàfíà lẹ́wà ẹ kú bójú ọjọ́ ṣe rí gbogbo yín là ń invite o sí Night of 1000 Praises on the 21st of September ní ẹ̀yọ ẹ̀jẹ̀ àpàdé ń bẹ̀ láago 5 ìrọ̀lẹ́ ayaga bọ́ọ̀là kórè kàtíyàgà tòóde gèlèmó ṣèyíga kílódé ẹ̀mí ọ̀mílẹ̀ náà mò ń bọ̀ nínú sùúrù kílódé yẹ́sìkálẹ̀ bàbá mi àwọn kan máa wò pé ẹ̀mí wo ló mú ẹ má jọ yà yín lẹ́nu o kò sóhun tọ́lọ́hún lè lò ẹ̀yìn ó lo kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ọ̀lànà kọrin yẹ́ lànà sọ̀rọ̀ mo mọ space cape ti bẹ̀rẹ̀ eyín mi ti fẹ́ yọ o òpó kọ̀ọ̀hún eyín mi sì fẹ́ yọ mo lè pó kan dáadáa kọ́mọ́dé jọ lẹ́yìn òpó kan bí ìgbà téèyàn bá ń gbẹ̀mí ó ní mo must place cave divine mo gbà á ó dà pé ilé oúnjẹ kan ní mo rí níbẹ̀ ṣe ń wọlé I can see you God bless you I can see you yes join us on the 21st of December that will be a Saturday when we be giving thanks and praises unto the Lord at the Night of 1000 Praises. Let's be there. There's going to be a lot of musicians, a lot of gospel singers, a lot of potential poets. They will be there. You want to sing too? Come over there. Let's do it together. It's going to be wow. Sọ yìí bá a bá ṣe ń yan orin Olúwa la máa kọrin Christmas carol bẹ́ẹ̀ la máa ṣe Santa parade ẹ̀yin wọṣọ padà Christmas yín wá ẹ̀ ń bá wọṣọ padà Christmas tó dáa jù yọ gbẹ̀bùn wọ́n tó lẹ́bùn tó morí kọ àyè wà fún ọ o wá fi ohùn ẹ wá fi yin Olúwa kò sẹ́ tó máa lọ pé kò dùn Olúwa lọ fẹ́ kọ́ sí yẹ́sìkẹ́ wá fohùn ẹyin Olúwa máa bọ̀ wá Ọmọ́tọ́lá Ọmọlọ́lá olówó ṣàgbà mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú wẹ́líwẹ́lí kọ́ọ̀mù ṣáàfíà lẹ́wà tẹ́lẹ̀ bòbòbòbòbò kárìbà yàdà. Star of wonder, star of light, star with through the beauty bright. That's what living still proceeding, guide us to the perfect light. Oh, star of wonder, star of light, star with through the beauty bright. That's what living still proceeding, guide us to the bàbá wa Àrẹ̀mọ Abíọ́dún Alfred mo lẹ́yìn náà o kọ́ wọlé lẹ́ẹ̀kan Ọmọ́tọ́lá Ọmọlọ́lá olówó ṣàgbà nígbò yá Àrẹ̀mọ Abíọ́dún Alfred náà wọlé mo rí yín o ẹ kú àbọ̀ ṣé àlàáfíà lẹ́wà yẹ́sẹ̀ Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV mo ní gbogbo background music tẹ́ ń gbọ́ yìí bàbá ló ń tà ní ìta studio láti gbé jáde yẹ́sẹ̀ ẹ bá wa enjoy ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kọ́pì ẹ̀yìn ẹ kàn sí mi ẹ pè nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yín un ayin.
mo létò ilé especially for night of 1000 praises ni wàhálà kàtúrà. May your days be merry and bright, and may all your Christmases be May your days be merry and bright, and may all your Christmases be white. May your days be merry and bright, and may all your Christmases be white. May your days be merry and bright, and may all your Christmases be white. Yes. Hey. Wálé Elizabeth Abímbọ́lá mo kí yín o ẹ kú àbọ̀. May your days be merry and white, and may all your Christmases be white. Yes kẹ́ gbà bẹ́ẹ̀. I am dreaming of a white Christmas, just like the ones I used to know. Where the treetops glistening and children listen to hear sleigh bell in the snow. I am dreaming of a white Christmas with every beast like Caroline. May your days be merry and bright, and may all your Christmases be right. Listen up, listen up. Jingle, jingle all the way. Santa is riding on the sleigh. Now ho, 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 open your door. I'm Santa Claus and I got something to show. Join me in dancing on the snowy eve. Snowflakes cover all the street. All the children dancing without no care. We are throwing the presents through the air. But Santa, I just don't want people to ask. Can you please leave me with a little bit of cash? Jingle, jingle all the way. Santa is riding on the sleigh. Now ho, 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 open your door. I'm Santa Claus and I got something to show. Join me in dancing on the snowy eve. Snowflakes cover up all the street. All the children dancing without no care. We are throwing the presents through the air. But Santa, I just don't want people to ask. Can you please leave me with a little bit more cash? May your days be merry and bright, and may all your Christmases be white. Ẹ wò èmi ẹ wọ yàrá àkéde. Mo lè wọ yàrá àkéde torí pé because àrí nǹkan mi ìnáwó àkómi ẹran débẹ̀ nígbà wọn láwọn ọ̀fẹ́ ẹ̀yin ìpolówó ọjà làgúnmọ́ owó ẹ wò ẹ wá bá a dòwò pọ̀ lórí ẹ̀rọ tẹlifíṣàn wa ẹ wá bá a dòwò pọ̀ lórí ẹ̀rọ rédíò wa ẹ wá bá a dòwò pọ̀ lórí tẹlifíṣàn wa tẹ̀ tí máa wọ àwòwá káàkiri àgbáláyé yes Dájọ́ Gbọ́lá rédíò TV ni o màmá wípé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán wà láìtàlá àfilẹ̀ ìtẹ́jọ́ ọba tẹnu ẹ̀ jáde torí pé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà bẹ́ẹ̀ rí bóyá kílìnì bí ojú ọmọdé ẹ̀rí bó ṣe ń já tó ń já tó tí kan fi kan wọ̀ kan ẹ̀yin bóyá jẹ́ náà nù ẹ wá polówó ọjà yín ẹ máa rí ní láìfù ni bẹ́ẹ̀ bá ṣe ń wò ní láìfù lẹ́ máa wò ó káàkiri lẹ́ máa wò lórí YouTube lẹ́ máa wò lórí Facebook lẹ́ máa wò lórí Instagram ó pọ̀ ju owó ẹ̀ lọ wà láìtàláì ó pọ̀ ju owó ẹ̀ lọ lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe tán yóò tún wà lórí ètò ẹ máa wò ó lórí tẹlifíṣàn channel wa lórí YouTube ẹ lè padà lọ síbẹ̀ kẹ́tún lọ tún wò yóò wà níbẹ̀ ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti là orí eré ní òkú sí wọ́n ní ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti là yóò sáré ẹsẹ̀ ọmọ kan pàkọ́ ẹ má bọ̀ tààràtàrà o sí Dayọ̀ Agboola rédíò TV ẹ wá polówó ọjà yín ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run ẹ wá polówó ṣọ́ọ̀ṣì yín wá jẹ́ kí Jésù ká mọ̀ nǹkan tí Jésù ń ṣe nínú ayé àwọn ọmọ ìjọ yín tí Jésù ń ṣe nínú ìjọ yín yẹ́sìkẹ́ ẹ máa bọ̀ ẹ wá bá a dòwò pọ̀ ẹ̀yin ẹ jẹ́ sáré ṣe àwọn ìkéde tó wọlé sí ọ̀dọ̀ wa torí pé àròjọ mùsùlùkùn ẹja kọ́mọ ní kó jogi let's go. God of Apostle Ayọ̀délé Babalọlá is at it again. Glory Fire Crusade. It's high time for you to have a divine encounter with your maker in these 5 days Glory Fire Crusade. From Monday 16th to Friday 20th December. Power over storm. God is ready to put an end to every storm in your life, business, finance,
Crusade family under the anointing of the servant Evangelist Emmanuel Toluwa Shakeredolu Ilorin DCC Superintendent with CAC President Worldwide Pastor A.O. Akinosun Songs Ministration Ilorin DCC Mass Choir Ayari Wibamidele Sister Oladosu Twins Elijah Aketodi Olorun Sobe. Venue is Ilorin City Stadium from Monday 16th to Friday 20th December. Time 5 p.m. daily. Packaged by CAC Okeshego Taiwo Isale Ilorin DCC Headquarters. It is going to be an unforgettable encounter with Almighty God. Don't miss it. Jesus is Lord. Ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. Ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. Bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn kó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 5344434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alàgbà bọ̀rọ̀gìnì yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wà ládé, àmì Ọlọ́run, Adéyànjú wà ládé o. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́kú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. For sound and quality production Babalonta Studio is the best. For sound and quality production Babalonta Studio is the best. Babalonta
ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtú jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yà àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí máa jẹ̀gbáládùn ètò. Ṣọ́nyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́nyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Ṣọ́nyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́nyá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ṣọ́nyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́nyá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Ṣọ́wọ́nyá lètò tó ń datẹ́gùn láàmú Ṣọ́wọ́nyá lètò tí tọkùnrin ń gbọ́ tóbìnrin ń gbọ́ tí ọmọdé ń gbọ́ tàgbàlagbà ń gbọ́ Ṣọ́wọ́nyá lètò tó yẹ pé tẹ bá tún gbọ́ báyìí ẹ tún lọ tún wò lórí YouTube lóye pé kò ní lọ oníkó ń bẹ̀ ayé pàbàdà ẹ kú àbọ̀ mo ní tó wáyé pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ̀ ń download tẹ̀ ń parapọ̀ mọ́ wa ẹ lọ download radio application wa o ó wà lórí Google Play Store Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ kẹ́ ẹ máa gbọ́ wa 24 hours ẹ lọ lórí Facebook o ẹ̀yin ẹ fi Samis Dayọ̀ Agboola bẹ̀ tàbí kẹ́ ẹ táìpù Dayọ̀ Agboola Diamond tàbí kẹ́ ẹ táìpù Dayọ̀ Agboola rédíò TV tàbí kẹ́ ẹ wá táìpù Babalonta tó bá ṣe orí Instagram ńkọ́ ẹ ṣe ní Samis Agboola tàbí Lonta bàbá tàbí Dayọ̀ Agboola 2017 tó wá dórí YouTube wà yìí o ẹ̀yẹ wá táìpù Dayọ̀ Agboola TV síbẹ̀ ó máa kó gbogbo ètò wa tá a ti ṣe àti tá a ṣe lọ́wọ́ ẹ̀ máa gbogbo ẹ̀ ń bẹ̀ yẹ ẹ darapọ̀ mọ́ wa o ẹ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ yẹ kéde ni ẹ fẹ́ ṣe polówó ọjà ni ẹ pe nọ́mbà tó wà lórí ìwòran yìí ẹ pè é wọlé from there a lè bára wa sọ̀rọ̀ ẹ wo mo sọ lẹ́ẹ̀kan pé night of 1000 places pé ó kù bí ọ̀sẹ̀ kan àtọjọ́ díẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ òun lọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí òun náà làwọn máa round it up tẹ́ bá wo táàmù ẹ̀ rí i pé aago 2 ó ti kọjá ìṣẹ́jú 22 ẹ̀yà aníkàlẹ̀ ti round it up torí pé àwọn ètò míì náà tó fẹ́ wọlé
àwọn ètò mìíràn fẹ́ wọlé àdéhìí tẹ́sítẹ́sì sí lára àwọn irinṣẹ́ wa tuntun tá a ṣe rà náà ni òun la ní ká wọn yẹ̀wò ǹjẹ́ ẹ wo títí di ọjọ́ tá a máa pàdé lórí ètò yìí ìyẹn lọ́la náà ni ojú tẹ̀ fún mi yẹn ò ní fọ́ o etí tẹ̀ fi gbọ́ mi ò ní di àwọn lámọ̀ wà ẹ̀yin lámọ̀ bá ẹ ó ní kàró ilé yìí ẹ mọ̀ bá wa fi jẹ ìgbádùn lọ yẹ́s ẹ mọ̀ bá wa enjoyment ẹ̀ lọ títí tí ó fi máa di ọ̀la jẹ́ títí ìgbà náà ire o ó dàbọ̀. On the first day of Christmas, my true love sent to me A partridge in a pear tree. On the second day of Christmas, my true love sent to me 2 turtle doves and a partridge in a pear tree. On the third day of Christmas, my true love sent to me 3 French hens, 2 turtle doves and a partridge in a pear tree. On the fourth day of Christmas, my true love sent to me 4 calling bells, 3 French hens, 2 turtle doves and a partridge in a pear tree. On the fifth day of Christmas, my true love sent to me